ó kókó jáde ibo ló wá kó lọ sílé bàbá ẹ̀ ló kó lọ ni àbí kí ló ń lọ ṣe. Ọlọ́run nìkan lọ́mọ tó wà báyìí láti lọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ó ti ta gbogbo lẹ̀ tán níbi tó lé lé ojú ta lè sà. Ojú kan gbogbo ẹ̀ wà bàbá. Ti dayọ̀. Ọba tá ń sọ̀rọ̀ yìí ó wá ń talẹ̀ òòṣà. ó ń talẹ̀. Sakata para gbẹ̀gẹ̀dẹ̀ máa ń gbiná báyìí. Amúlùdùn Royal TV, ògo ọmọ Yorùbá. Arákùnrin, kí ni tó ṣẹlẹ̀, kí ni tó dé? Má sunkún o, kí ni tó ṣẹlẹ̀, kí ló gbé ọ wá bè yìí? Ẹ ṣeun bàbá, bí gbogbo ẹ ṣe rí náà ni oúnjẹ àárọ̀ kò bá tàsán, tọ̀sán gan-an múra lára rẹ̀ kò bá talẹ́, àti gbọ́ bùkátà ti dogun. Kódà lórí ọ̀rọ̀ yìí ni mo pàdánù ìyàwó ti kókó jáde lé mi bí mo ti bá yín sọ̀rọ̀. Ó kókó jáde ibo ló wá kó lọ sílé bàbá ẹ̀ ló kó lọ ni àbí kí ló ń lọ ṣe. Ọlọ́run nìkan lọ́mọ tó wà báyìí láti lọ bí mo ti bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí nù. Ẹjọ́ ìdákùn ẹ̀rọ àmì kan ní ojú tó bá jẹ lọ́nà àbáyọ ó sì mọ̀ pé bí àwọn èèyàn ṣe ń ròyìn ìgboro wọn ní ti kẹ́sítẹ́ tí bá ti tẹ́sẹ̀ mi bọ́ sí ilé yìí bẹ́ẹ̀ lọ̀rọ̀ mi ti dayọ̀. Ṣé wọ́n á sọ fún àwọn nǹkan ìgbésẹ̀ táwa máa ń gbé ń bì í? Wọ́n ló dìgbà tí bá tó dọ̀dọ̀ yìí náà ni. Tó ọlọ́wọ́ adé pálí wá ọba tó ń talẹ̀ tó ti talẹ̀ òòṣàrí ọlọ́wọ́ adé ẹ̀ wá. Ọba tó ti talẹ̀ òòṣàrí. Tó ti talẹ̀ tó ti ta ogbó lẹ̀ tó tún wá talẹ̀ òòṣà ọlọ́wọ́ adé rẹ̀ wá. Lẹ́yìn òní fẹ́ sọ̀rọ̀ tí ẹ bá bàbá. Ọba tó ti talẹ̀ òòṣàrí. Ìran tí mo ti kà ṣé kò jù bá ń lọ bàbá. Èyí ò ní ká ọmọ àrí. Kí ló dé tí ì ní rí? Àwọn ọmọ bá kan ọba oníkíní kan ọ̀kíní kan. Ṣé nípínlẹ̀ Ọ̀ṣun wà náà? Nípínlẹ̀ Ọ̀ṣun kódà lọ́nà olúwa lókù gọ́ọ̀mẹ̀ntì gan ni. Ó ti ta gbogbo lẹ̀ tán níbi tó lé lé ojú ta lè òòṣà. Ṣèbí tí bá tàlè rálé rẹ̀, ajẹ́ páálí rẹ̀, ọ̀rọ̀ mi ti dayọ̀. Àkọ́kọ́ nu o. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọba tó máa ń lọ kóòtù lórí ipò talẹ̀. Tí sábà máa ń pààrà kóòtù. Ọ̀pá àṣẹ rẹ̀ la nílò. Ojú kan gbogbo ẹ̀ wà bàbá. Kájọba ti láti jù bá àwọn bàbá ọ̀rọ̀ mi ti dayọ̀. Ó ti dayọ̀. Ọba tá ń sọ̀rọ̀ yìí ó ti kódà ojoojúmọ́ ti ní pàrádé ẹjọ́ ó ti àfijọ́ tí ilé ẹjọ́ ọba sí lókù. Gbóná o, nígbà tí ń sọdún lásàmàjà ká sọdún mọ́láwá ń bẹ̀ o. Ó ṣùọ̀ pé ọba kan ń bẹ lórí ilẹ̀ ayé yìí nípínlẹ̀ Ọ̀ṣun yìí. Ọba kan ń bẹ nípínlẹ̀ kódà lọ́nà olúwa lókù gọ́ọ̀mẹ̀ntì ló ní kíní kan ni. Ó wá ń talẹ̀ òòṣà. Ó ń talẹ̀ kódà níbi tó tún wá dúró kọ́ bá èdè bàbá. Tí ìgbọ́n ni. Kínú. Lára àwọn ilẹ̀ tó ti tà àtẹ̀yẹ tó tún kù ó tún ti fẹ́ máa tagi oko máwọn onílẹ̀ lára ẹ̀. Wọ́n múná lọ o. Tó ẹ̀yin tẹ̀ ń wà á, wọ́n paná o. À ń sọ̀rọ̀ ọba yìí lọ́wọ́ wọ́n paná o. Ó túmọ̀ sí wípé ntí oníbàárà mi yìí tó wá sọ níbí yìí òótọ́ ni. Ọ̀rọ̀ rẹ kọ́lá wà mú gbọ́ báyìí o. Ọ̀rọ̀ ọba tí ń talẹ̀ òòṣà yìí ńlá ọ̀kọ́ mú gbọ́. Sọ̀rọ̀ tiẹ̀ tó ní nǹkan kan ṣe ọ̀hún. Wá gbà 10,000 naira iná. Ọmọ ìdè yìí dà wá tan náà. Gba 10,000 naira iná lọ máa tọ́ ìṣòro òun. Ó wàá ṣe kinní kan fún wa ìrànlọ́wọ́ ní í ṣe. Ọba yẹn ó jẹ́ ká mọ̀ níjọba ìbílẹ̀ Ọláolúwa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Abẹ́ Èwo láǹdì mọ̀ níjọba. Kódà ẹja nà bàbá. Bí jápẹ́ iná ti mọ bọ̀ òun. Ó wá ń talẹ̀. Bẹ́ẹ̀ ló ń talẹ̀. Kódà ó tún ń pínlẹ̀ tá a bá wọn ẹ tí wọ́n bá ti talẹ̀ fún ó tún tún tà fẹ́ lòmíì. Ilẹ̀ tó ti tà fún yàn ó tún tún tà fẹ́ lòmíì. Àwọn ẹ̀gbọ́n wo ló rà á? Bàbá ojoojúmọ́ ní màá ń kó ilé ẹjọ́. Tó sàkátà gbàrà là á síntọ́ yìí tó bá yí ọ̀nà fún làá bẹ́ẹ̀ sí o. Ẹ mọ̀ pé lórí ètò sàkátà gbàrà ọjọ́ bí eré kìí ṣeré ọjọ́ bí àwàdà kìí ṣàwàdà. Gbogbo ẹ̀yin ọba aládé pálí tẹ̀ ń talẹ̀ kílẹ̀ tẹ̀ ń talẹ̀. Kálẹ̀ wá ní nǹkan kan dé bọ̀ wá ìlú yín iléeṣẹ́ ńlá kan gbòógì látọ̀dọ̀ federal government tàbí àwọn aládàáni kan tàbí ìjọba fẹ́ gbé skul wá sí àdúgbò yín ilẹ̀ wo lẹ fẹ́ fún wọn lẹ́. Ẹ wá talẹ̀ tán ẹ talẹ̀ títí ẹ talẹ̀ òòṣà ẹ talẹ̀ títí ẹ tagi oko ẹ talẹ̀ títí ẹ ń talẹ̀ kan fún èèyàn mẹ́wàá. Ọlọ́run ó bí yín o ẹ̀yin aládé pálí máa ń kọ́ aládé pálí ọba tó ń lọ kóòtù.